Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa play fún ẹ̀wọ̀n inú fídíò tí ń wọlé gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹ fìdílé àbí kẹ fìdílé nǹkan kẹ máa bá a ká lọ. kọ́nàkọ́nà ti ná ọmọ ẹ̀gà ìjà ti dé Fúlàní ti lọ ká Sunday Igboho mọ́lé. Àwọn Fúlàní wọn kì í ṣe èèyàn, àwọn ajínigbé yẹn wọn kì í ṣe èèyàn, ẹranko nínú èèyàn ni wọ́n. If they have the audacity láti máa pa olóyún àníwọ̀n tí wọ́n á bá mọ níwọ̀n, wọ́n tún wọ ìlú Ìgbòho lọ, wọ́n lọ ká Sunday Igboho mọ́lé. Wọ́n ní kí ló fẹ́ ṣe, wọ́n ní kí ló fẹ́ dá lára, wọ́n lọ ká mọ́lé wọ́n ẹ́ńtà ẹ̀. tó bá ń gbọ́ ìfì ẹ́ńtà mi ọ̀gbọ̀n tóbi ìsìnkú wọ́n lọ ẹ́ńtà Sunday Igboho mọ́lé, wọ́n lọ ká mọ́lé, wọ́n ní nothing dey happen, wọ́n ní kò sí tó fẹ́ ṣẹlẹ̀. Ẹgbẹ́ ogun lọ kọ́mọ aládùúgbò mọ́lé, àdìsá òòṣà ẹ lọ ká mọ́lé ẹ̀, ẹ lọ wọnú ẹ̀. Ó ga o, wíkẹ̀ndì máa wíkẹ̀ndì wọn láàrin gbogbo wa o. Ẹ bèrè mílíọ̀nù lórí náírà, wọ́n dẹ̀ kó fún yín. Mílíọ̀nù èdè wá tẹ yín lọ́rùn pé wọ́n ti máa ń pa wá ẹ̀ ń paláboyún. Nílùú Ìgbòho mọ̀ rẹ̀. Láti sọ̀rọ̀ sí lẹ́yìn ojúmọ́, ẹ ní rẹ́spẹ̀tì o, ẹ ní rẹ́spẹ̀tì náà. Ẹ̀yin àwọn àgbà wa yan ọba wa ẹ má dá sí ẹ kẹ̀kẹ́ ṣe é fún wa. Everybody má dá sí. Nígbà tí bàbá mi ọ̀gá yẹn là ń gbé ìjọba tí nílé ìṣọ̀ àgbàdo ìlú wọn lè jẹ́ kájọ mọ́ra wa. Ẹ bá Fúlàní ẹ̀sìn ẹ̀fà wa náà sẹ́yìn jẹ́ kájọ mọ́ra wa ẹ má dá sí. Báwa bá wọn bá sọ̀pọ̀tì lábẹ́rẹ́ yìí máa ń wọn lábẹ́rẹ́ ẹ̀ pàtó pọ̀tọ̀ náà lábẹ́rẹ́. O lè máa lọ bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá ẹ̀ máa wọlé máa gbé wáyé ní àwọn ọ̀ka Sunday. Kọ́nàkọ́nà yìí ti ná mẹ́ẹ̀gá o, ogun ti dé o. Láti bá ti wà ní wọ́n ti wà ní gíláàdì pẹ̀lú jagunjagun o. Ṣẹ́yà nígbà gbàgbé tó bá wù máa wà ní íńtánẹ́ẹ̀tì pẹ̀lú janujanu lòdì. Jagunjagun máa wà ní gíláàdì pẹ̀lú Sunday Igboho nìyẹn. Èmi janujanu máa wà ní íńtánẹ́ẹ̀tì pẹ̀lú máa jáde lórí íńtánẹ́ẹ̀tì. Máa pariwo ayé máa gbọ́ tó ń ṣẹlẹ̀. Mi ò ní dákẹ́ mi ní fi ilẹ̀ lọ́rùn bá ti jẹ́ nígbà tí ìfọ̀ pọ̀tà fún mi. Abájọ́ máa kọ́lé Yorùbá mọ́ ni àwọn olùfin sílẹ̀ lọ́rùn. Kí ló dé? Àdúgbò fẹ́ pọ̀ gan o, wọ́n pọ̀ gidi gan, ẹrú wa sí gan, ẹrú wa sí gidi gan, ẹrú wa sí. Ó kọ́ oṣù tẹ́sí ẹtí lọ sí Ìgbòho, àwọn tó kùtẹ̀ wá kó wèrè o, wèrè ní òkú gbọ́. Tábà rẹ̀ ní sọ fún mi pé olórí ẹ wọ̀lú ẹgbẹ́ olóyún ẹgbẹ̀rẹ̀ mílíọ̀nù of naira wọ́n gbówó yẹn lọ́ba nínú igbó ẹ pa ẹni tó gbówó wá ẹ pa olóyún pẹ̀lú oyún inú ẹ̀ ẹ tó gbówó yẹn ra ní iṣẹ́ ẹ tó wá kó àwọn míì nílẹ̀ Yorùbá nílùú Ìgbòho òkú gbọ́ kìí pẹ̀lú bàbá ká fi iṣẹ́ sílẹ̀ fi yín rè àwọn tó kó wọ́n gbó ẹ má kó wọn jáde àwọn tẹ́ kó wọ́n gbó ẹ má kó wọn kó má bí ìwò yálàyà ẹ má kó wọn ti wà nípò mẹ́tẹ̀ẹ̀sì láti wà nípò àdìsá ti wà nípò ó ti tẹ̀lé sípò ó ti gbóòtù lọ́rùn ó ti fún yín 2 hours yorùbá wù yín náà ti wà lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti ń wọ yín náà ló máa wọ yín lórí íńtánẹ́ẹ̀tì bàtà wọn fáàtì ní àbí fún yín lọ́rùn sílẹ̀ ẹ ti ya wò lórí ilẹ̀ Yorùbá ètò máa pa yín àní ẹ̀yin bàbá wa ẹ má dá sí o ẹ ṣàlọ́ àfiwálẹ̀ báyìí ẹ kẹjọ máa rún wa lẹ́kùn kẹjọ máa fara abẹ́kẹ́ ṣẹ́gá wa títí ẹni olóhùn mi ò dé níbọn mi ò ní ọ̀pọ̀ tí wọ́n ní ẹni báwọn tó jọmọ ogun bá ti dúró lórí ilẹ̀ tí ló ti dúró ti lè já yín ẹ̀jẹ̀ máa ń tara wa àwa dúró bí ayé náà gbàgbé ọmọ bẹ̀rẹ̀ sí máa fún ọmọ àpẹ̀dí yín sáyé máa gbọ́ pé olórí kúkú ni wèrè o tó bá ti rí wọ́n máa ṣí yín ni o wọ́n máa ṣí yín ni ẹ̀ ń gbowó wa lọ fún ìlà irinṣẹ́ wa fi ń gbé wa ń lẹ̀ Yorùbá ó máa pa yín ìlú Ìgbòho lẹ lọ ìlú Àdìsá ìgbẹ́jọ̀tọ̀ láòṣà ẹgbẹ́ sacrifice 5 years of his ọjọ́ ẹ̀rùn ayé ẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹgbẹ́ tèmọ́tọ́ tèmọ́ ní ẹ̀wọ̀n níbẹ̀rẹ̀ nìkan nítorí ọmọ Yorùbá ẹgbẹ́ tó di àtìpó lẹ́yìn òdu nítorí ọmọ Yorùbá ẹgbẹ́ lọ kàmọ́lé ẹlọ́kàbẹ́gbẹ́ aláboyún ẹ ti yẹ ẹnìkan báyìí lórí ibú wà lẹ́yìn nílẹ̀ yẹ lórí ibú báyìí Yorùbá làwọn pípù yìí kẹ́ ẹ̀
kí ló tẹ ìyá wèrè báyìí ẹlẹ́nu làwa o jáde làwa yorùbá wù jáde nínú òwò òwò ní agbára tó kọ́ mi ò ní ìgbẹ́ mi ò lẹ́nu tí wọ́n máa jáde lórí íńtánẹ́ẹ̀tì ayé máa gbọ́ wọ́n máa jí everybody pẹ̀lú ẹnu mi àti tí a máa jí everybody pẹ̀lú ẹnu mi tó àwọn tó jọba ogun wọ́n máa dúró ní títì pẹ̀lú lórí burúkú nílẹ̀ wa àbàdà wèrè wọ́n ti ẹ́ńtà Sunday Igboho wọ́n ti ṣe kíní yẹn bá dì sá àwọn aláàjùkú wọ́n ti ṣẹ́ǹkì ẹ̀ ojú ẹ̀ ní gbogbo pàtó mọ́lẹ̀ Sunday Igboho gbà ẹ̀ náà pé Gumi ó lóun lọ sí Igboho ló ya fọ́tò níbi sáàbọ̀dù Igboho dípò òun ní àwọn wà ní Igboho báyìí kíní kan conflict àbí kí ló ti ẹ̀pọ̀ lóye ń gbà yẹn wọ́n pẹ́ ayé Buhari ni bólóyè ṣe wà ní Igboho yẹn tó ti fún 2 hours ẹ pé lọ́kọ́ àwọn èèyàn wa máa play fídíò yẹn fún yín lọ́kọ́ ayé Buhari máa ti dìbò ẹ̀ sójà lọ síbẹ̀ ẹni mi ò ṣe ẹnìyàn mi ò ṣe yàn àti fi wá láàárò lásán o lórí ẹyọ kan èmi pé fún Tinubu o mi ìmọ̀kọ́ tẹ́lẹ̀ fẹ́ rò o lórí ẹyọ kan èmi pé fún Tinubu wọ́n pẹ́ ayé Buhari ni máa ti dìbò ẹ̀ sójà lọ àti wọn lọ pa ẹni pọ̀jù bàbá ìyàwó ìgbà òbí bí o rẹ̀ ṣe ọ̀pẹ́ yìí gbé ìdìbò ẹ̀ láì dìbò rárá ọmọ ga o ó ga ọ lọ ká Sunday Igboho mọ́lé wọn lọ dúró mọ́lé mi o. Somebody say about Tinubu is not doing anything this year. She's not doing anything this year. And sister mi àbí màámi Rasheed lára okay Rasheed orúkọ yìí gan Rasheed là fún lókè. Ẹni Tinubu is not doing anything this year. Ẹ kàjọ sọ̀rọ̀ tó pè é kí ló ń wá dé nílẹ̀. Pẹ́pẹ́ láàrin èdè àti ẹ̀kàjọ pẹ́pẹ́ Buhari ló wà ń bẹ̀. Bí Tinubu ṣe lọ sí Igboho àbí Tinubu àwa Jálẹ̀ àkọ́jọ́ ọmọlẹ́wọ̀ rẹ̀. Bí Sunday Igboho ṣe lọ sí Igboho òjò tó lọ fún wọn ní 2 hours. Pẹ́pẹ́ láàrin Buhari ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ kí ló máa ṣẹlẹ̀. Wípé wọ́n wọlé wọn lọ kápò mọ́lé o. Wọ́n lọ ọrùn mọ́lé o. Wọ́n wá lọ fún 2 hours o. Tó bá jẹ́ pé láyé Buhari ẹ ká sọ òótọ́ ọ̀rọ̀ kí ló bá ṣe tí òun dá ìpínlẹ̀ tó tó bá wù àwọn òbí mi àwọn sáré ń tàbí bàbá ó lè káwé tiẹ̀ bàbá yẹn kàwé fún ọmọ àbúgbà ọmọ akálò lòdì ti bẹ̀rẹ̀ àwọn tó jẹ́ gbòòdì ọmọ akálò lòdì ti bẹ̀rẹ̀ ó ṣe lé Tinubu ṣe lé ẹ mọ́jú kúrò ẹ̀yin bàbá wa ẹ̀ṣà àwọn àti àwọn fúlàní ẹ̀ṣà àwọn ọ̀yẹ́ kò máa rọ àwọn gbogbo wa báyìí omi ló fẹ́ bí ebi tó ń lé ìyàwó náà wà ẹni ọmọ ẹni ọmọ kò sí ó ń ṣẹlẹ̀ ńlẹ̀ wá kúrò lórí ìṣẹ̀lẹ̀ ìṣàtì ó bí Sunday Igboho àti ó bínú bí màálù olójú ọ̀nà àrùn yẹn pọ̀ náà máa bá àrífín ilẹ̀ wa. Aisha kí ló tó lọ sí skul ọlọ́rùdé mo kámẹ́rà nínú ọlùdé wo ni nílẹ̀ Yorùbá ni ẹ ti tún kílẹ̀ ẹ ti tún kílẹ̀ òkè nílẹ̀ Yorùbá wọ́n bè lọ omi kékeré ọmọ ìmọ̀ tọmọ ọdún mélòó wọ́n bí pé òkú lè lọ sí sùn ó láwọn ọmọ ọdún wọ́n wá bẹ̀ pé wọ́n mi náà wò lẹ̀ ní orí ọdún omi bá ń dì àṣà ọ̀nà àwọn ọmọ wa wọn ò lọ sí sùkúl mọ́ nílẹ̀ Yorùbá nísì wọ́n lọ́ fi jẹ́ kílẹ̀ orí ọdún omi bá ń dì òkọ́ni. God bless you. Ọ̀sìndé, God bless you. Funny. Olórí oní bandit. Àbúrò oní bandit lẹ̀ ogun máa jà. Abógun òjà báyìí, ṣé kò ti ṣe wá báyìí? Lógun òjà ńlẹ̀ Yorùbá báyìí, ṣé kò ti ṣe wá? So sad, ọmọ yóò jọ ọmọdún 4 sí 5 lọ, ó ti mọ̀ pé bandit wà nínú Nàìjíríà. Òun lọ sí ìdílé tó lọ sí ìwà lọ́dún bí ẹni tó ti lọ nípa ní bandit. Trauma ti wà lórí àwọn ọmọ wa lẹ̀ Yorùbá o. Ẹ lè máa mọ̀ o, bàbá trauma burúkú ni o, ní bandit. Ọmọ náà máa fi bá máa ní bandit lójú omi. Ó kò ní ìmọ̀ lójú omi ní ti bandit ló ní ìyàwó lójú omi Nàìjíríà. Ìgbò ní bandit. orúkọ ẹ Aisha kí ló tó lọ sí skul Káwá ti ṣe wá o. ọlọ́rùdé mo kámẹ́rà nínú ọlùdé wo ni
ojú olóyè rẹ̀ àni wọ́n gan ṣe mí àni wọ́n ṣe mí. Ó ga àkọ́jú sí ọ. Yorùbá wù mí náà ló kọ́ mi lórí YouTube. I want to play the video now. Òtún yóò lè kọ́ mi lórí Yorùbá wù mí. Ó kọjá kí n wò mí náà kí n wò mí lórí TikTok. Wọ́n là ń tẹ́ lórí ẹ máa bọ̀ ọ́lẹ̀. And don't forget to subscribe to my YouTube channel. Subscribe to YouTube channel. Eye ṣe báyìí omi ìkan wa. Ẹ bá mi subscribe to YouTube channel Yorùbá wù mí. Ó tẹ notification bell mi. Fídíò yẹn mo ti drop pẹ̀lú short video láàárọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Lẹ́yìn tí mo drop ẹ̀ mo ti send ẹ̀ sí mi àti fẹ́ ẹ̀kú 50. Tí wọ́n yẹ short video kò kí rìn ní ìmọ̀ pé tó dé ẹ̀ kí n wò. Short video mo ti dúlẹ̀. Mi ìfẹ́ sọ̀rọ̀ sí gbọ́dọ̀ tí mo ṣẹ̀ gbé ni. Ó yẹ kí n sùn ni. Mo kàn á wò pé ògún gbọ́ tó bẹ̀rẹ̀ bá ti wà lórí támà èmi náà gbọ́dọ̀ wà lórí títì lórí íńtánẹ́ẹ̀tì kájọ máa fà á ní dákẹ́. Ibi oní bandits nílẹ̀ Yorùbá. Now let's listen to this and again. Àdìsá come up please. Bá mi ní ilé rẹ̀. Àní fi lọ́ọ̀mù sílẹ̀ kẹ̀lẹ́ máa wọlé kẹ̀lẹ́ máa wá ọ̀pọ̀ lórí búkú yín wà ní ẹ̀ ń wò ní. Èmi náà máa wọ̀ nílé pé máa wọ̀ yálàjà nílé pé ètò ọ̀pọ̀ tẹ̀ máa ṣe. Ìkọ̀ máa sunkún náà ní ẹgbẹ́ àtijọ́ máa lórí bí ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ ẹ̀kọ́ lórí èdè. Ẹgbẹ́ èèyàn méjì lówó yẹ kí èèyàn méjì yẹn wà pé ọgbọ̀n náà paláboyún ẹgbẹ́ aláboyún ẹgbẹ̀rún owó millions of naira gbé lọ fún ẹ̀pọ̀ aláboyún ẹ̀tún pa ẹni tó gbọ́ wá fún ẹ̀tún wọlé tó káwọn ọ̀rọ̀ mi ẹ̀ ń ṣì rẹ̀ ẹ̀kọ́ èrè ìṣàkóso ẹ̀tún máa pa oboyún ni. Ẹ̀tún bá pẹ̀lẹ́ láìpẹ́ tó yẹ kẹtọ ìṣílẹ̀ ẹgbẹ́ lọ sùn ẹ lọ bó sóòlù. Ẹ̀kọ́ lè gbẹ nípa láìpẹ́ tó mi ò ní lè gbẹ yín rárá ní ọ̀sẹ̀ tó wà ní ẹ̀ka tó máa gbára wa ní láti tẹ̀ bá ń láìpẹ́ tó jẹ́ kó rìn. Àwọn international kan gbà wá àwọn tẹ́lifíṣàn kan gbà wá international olùfẹ́ gbà international tí òun ṣó dà sí olùfẹ́ gbà yìí. International tó mọ̀ pé akálọ̀ tí òun pé èmi akálọ̀ lè lé ìlú bàbá ló fi ń sọ̀rọ̀ àìpẹ́ tó ń sọ̀rọ̀ ó kálá ló fi ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣí ẹ̀ débẹ̀ àwọn tó sọ̀rọ̀ máa ṣí ẹ̀ fún mi. Fídíò yìí mo ti dùn sórí kìíní látàárọ̀. Èmo ti ṣí ẹ̀ fún mi lẹ́yìn mo ti dùn sórí kìíní wọ́n ti tó 20 ìbáwò tí wọ́n ti sábà. Ẹgbẹ́ mi ò sọ ní 90 ọ̀pọ̀ pé kí ló ṣẹlẹ̀ lọ́rọ̀ mi ti sórí tí mo ti sórí péjì ṣe lọ wò ó ń bẹ̀. Ẹ máa ṣí ẹ̀ fídíò yẹn fún mi ẹ̀mí ṣí ẹ̀ tẹ̀lé mi lóde. Ẹ̀mọ́ fún mi sálárì àbí èmi wà láwọn tó pè mí lẹ́nu pé ẹ̀jọ́ afẹ́lọ́ gba ìwọ̀n ẹ̀fọ́ afẹ́lọ́ ta ìwọ̀n afẹ́lọ́ ta ìwọ̀n. Ẹ má yẹ kí n bí mi orí mi gbóná pé kí n ní kíkan lágbára àkúndé kíkan sí ẹ̀wọ́ obìnrin kí wọ́n á fá ọmọ rẹ̀ lẹ́yìn ẹ tó bá ti láìkì mi èmi ò láìkì ẹ o bá ti láìkì ẹ lọ́wọ́ àwọn aláìmọ̀ èyí ti ẹ tó bá lọ́wọ́ pé o láìkì tó bá gbàgbé ń pa ẹ̀kọ́ sínú òdìbò mi ní láìkì ẹ o ti yá o. Àníṣe ní ẹ̀ ń lékun sí wa ń léjò sí i tó bá lékun sí wa máa lé láyọ̀dù sí i tó bá lékun sí wa máa lé láyọ̀dù sí i ni. Ẹ̀dẹ̀ ń wọ ẹ̀dẹ̀ ń pàlọ́ àtọyún nínú aláboyún. Ẹgbẹ̀rún owó ti kó mọ̀ gbówó yẹn á fi ọ́ gbówó yẹn á fi ẹgbẹ́ owó tán ẹgbẹ́ tó gbówó ẹ̀ ti palá gbogbo tó wọlé tó ìfọ̀ yẹn á ní jẹ́ tó káwọn ní. Àdéjẹ́ ẹjọ́ àwọn tó ṣiṣẹ́ yẹn ẹgbẹ́ wà níbi tí ìlú òun wà tí ó lè gbòòrò tó wọlé lóye pípé kí ní bẹ́ẹ̀ kọ́ máa pè ní sí ìjọ máa pè ní sára. Ẹgbẹ́ wà bẹ̀ yẹ tó wọlé ìtàn lè gbòòrò ọmọ líle kí là ń jẹ. Ọmọ líle ní sẹ́kọ̀ọ́ lè lọ sí ìṣòkòtò tó kọ́ lọ jí ẹ̀gbẹ́ ní sẹ́kọ̀tò yìí. Ẹsẹ̀ bẹ́ẹ̀ Yorùbá wa ni bẹ́ẹ̀ ká gba Yorùbá nation ká gba Yorùbá nation ni oníṣòwò wèrè ká máa wọ̀lú wa máa ní passport yóò nígbà wa náà wà yìí nà àpò ìfowópamọ́sí wọlé nà akọ̀dọ̀ sí bọ́dà bẹ̀rẹ̀ ní pẹ̀lú ìgbà tó máa wọlé ẹni àwọn ó máa wọlé máa pàwọ́ ẹni nà ẹja wèrè ni. Ẹni ká gba Yorùbá nation ká dá dúró kó ká kú dúró láyé ẹ̀ olórí burúkú náà àlè bá wọn ṣe. Àwọn táyà wọ́n yẹn kú Mr. lọ́rùn náà. Ẹgbẹ́ ìgbìmọ̀ òjèjòkú lọ́rùn. Ọ̀rọ̀ lórí yẹn ti bí ọkọ̀ ìgbìmọ̀ lórí ìdìbò wọn dú òun náà. Wọ́n máa wọlé máa dú wa. Wọ́n máa dú wa bí ẹnu. Wọ́n máa ṣèpò omi. Gbẹ̀dẹ̀ wà lẹ́yìn ọ̀gá máa dààmú láyé ilé máa fọwọ́ máa fi túnọ̀. Gbẹ̀dẹ̀ wà lẹ́yìn tó pàǹkì lọ́kọ̀ máa dààmú ni. Ayé yìí máa bàjẹ́ ní ẹni tí ẹ̀rọ àwọn kọ̀tẹ́ bá ní. Wọ́n máa wọlé yìí wọ́n máa dú wa lọ́rùn dú aláboyún lọ́rùn aláboyún. Olórí burúkú iṣẹ́ ìyá tí wọn ọ̀gbọ́n ìyá tí kò lórí kò kú wọ́n ti dúró ìyá yìí lọ́jọ́ ìyá yìí máa bí nílùú gbò ẹ̀jẹ̀
wọlé rẹ̀ tú aláboyún lọ́rùn ẹgbẹ̀rẹ̀ owó fún yín lówó pẹ́ẹ́tẹ́ gbàgbọ́dọ̀ fún alẹ́ Yorùbá ogun apágbó lọ yín ni o lọ́nà mi jẹ́ ìrànlọ́rùn ilẹ̀ Yorùbá ẹja wò ó mo rẹ́ bàbá kan ẹjọ́ àbí bàbá kan ní ìlàkọ̀ọ́ lórí tó wà lẹ́yìn Yorùbá ó bá ṣòfò yín bàbá kan alẹ́ ẹ̀kọ́ kó sábà kọ́ ìlú ọdún mọ́ ni kí wọ́n pàrọ̀ Yorùbá tán ni gbogbo àwọn Yorùbá tí wọ́n ṣàgbọ́dọ̀ gbà ó pa kẹ́rin yìí lẹ̀ kí ló dé kí la ṣe ṣé túyà ni wà ní ṣé sí àbí ẹni wọn wẹ́n wọn everybody àwọn kéèyàn bá wà bẹ̀ tó ń gbàgbọ́ dé o gbogbo ẹni tó bá wo sóòlù Yorùbá tó bá ń gbàgbọ́ bá ti fún wọn lépè àwọn oníṣègùn ti lọ ní o Ìlọrin náà Yorùbá tó gbàgbọ́ dé kìíní kan àníṣègùn ògbó apá everybody yín àwọn òní ìkọ̀kọ̀ òun tó wá fi ẹnu ìtumọ̀ àfẹnu ìṣépè fún yín ọ̀gá àgbàgbé pa ìtumọ̀ àfẹnu ìṣépè fún ẹ̀ gbàgbé pa ẹ̀ ìtumọ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni bẹ́ẹ̀ wẹ̀ lórí ilẹ̀ Yorùbá aláboyún as in asao to live together with these people for what àwọn ẹranko ìjọba bá gbé àwọn ẹranko yìí ó ga ọ èyí bàbá wa ó ga lára yìí kan inú mi dùn àwọn fúlàní ṣe bí ṣe ń gbé ìlú kalẹ̀ yẹn sáré kúrò lórí péjì inú mi dùn yes èkó kó àwọn Yorùbá nìkan èkó kó àwọn Yorùbá nìkan bá ti tó ọmọ fúlàní àwọn alábọ̀dé fúlàní ìyá kó lórí sóòlù lórí sóòlù máa wọ ẹ́ èpè gidi ni lórí sóòlù máa ṣe èpè gidi tó lè ṣe tó fẹ́ wẹ̀ fún ẹ gbàgbé pa ẹ̀ o bá ní kíní pa àbúrò o pé mi ò ṣe pè mo ti bá ti wọ̀ ẹ́ lépè gbàgbé pa ẹ̀ o mi ò ní mo fẹ́ tọ́ láti ṣe pè fún ẹ tó pè fún ẹ àṣẹ Elédùmarè mo ti máa ń wọ̀ ẹ́ lépè bẹ́ẹ̀ mo ṣe kí n ṣe pè máa ń bẹ̀rẹ̀ àti ṣe pè yàrá gba àwọn akẹ́sìkò tí ìgbésí sí kájá dúró àwọn kábíyèsí ọ̀nà ìgbàgbà òkú sí kábíyèsí o àwọn aláàfin Ọ̀yọ́ kábíyèsí olúgbàgbé ọmọ bàyáàmù áwùfà bàbá wa olùkọ́ ẹ bá ń dẹ́ka kábíyèsí ìgbòho kọ gbogbo wọn tán bàbá Olúbàdàn àpò Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Akílẹ̀ Ìjẹ̀bú kí wọ́n pọ̀ bá Ìjẹ̀bú gbogbo yìí pátá ṣé kò tún tásìkò ní sìkájà dúró kò tún tẹ̀lé ẹjẹ́ ìwò nísì kò tún tásìkò wọ́n wọlé wọ́n gba aláboyún wọ́n bèrè mílíọ̀nù aráàlú ló dáwọ́ òkè aláboyún yẹn ó ní 10,000 lákàntì nígbòho tí wàá níbí nígbòho tiwa ìgbòho tí a ń tí a àdìsọ ọmọdé yẹ mọ òkú ṣé kò tí wàá tó àgbà gbó ṣe ìkábíyèsí wa ní àgbà wa ẹtí owó tó bá fi ń gbà fẹ́ ra iṣẹ́ àti gbogbo ìlọ palábò tó wá ṣe tó wá kọ́ tó wá láyé tó wá wájú tó wá káwọn lágbára ó lágbára gan aláboyún tó bí ẹ̀wọ́n ọgbẹ́ aláboyún kan ní last year tó bí bèjì ojú ẹ̀ bá ní wọ́n dá àwọn bèjì ẹ̀ fún ajá kó jẹ́ àbẹ́yìn ò gbọ́ nípa ní aláboyún tó bí bèjì ojú ẹ̀ méjèèjì bá lójú òkú báyìí wọ́n dá àwọn bèjì wọ́n dá àwọn fún ajá bí ajá jẹ wọ́n kò sí ọkọ tó fi dí ẹ̀ jáde náà ogun pààyàn àjẹ gbogbo àgbàgbà tó bá wà níbẹ̀ àtọmọdé tó bá wà níbẹ̀ wọ́n tá bá ti mọ̀ pé alábọ̀dé ni ẹ gbàgbé o tá bá ti mọ̀ pé alábọ̀dé ni ẹ ń kó pa gbogbo wọn lè Yorùbá àbí ká wọ ẹ lọ àwọn ìwé ní jẹ nígbà yẹn ayé àwọn ẹ̀ máa lọ ní ó máa lọ ní ó máa kọ́ síbù kan tó ń ṣe ní kí lórúkọ ẹ̀ ní North Korea wọ́n ṣe ní China aláwọ̀ èdè bá ti mú ẹṣẹ́ fún wọn tẹbítẹbí ni tẹbítẹbí tó kò lè ọmọ rẹ kò lè tí mò ń pọ̀ jáde aláwọ̀ èdè bá ti mú ilẹ̀ Yorùbá pé olóńgbàgbọ́ bá wọn fúlàní tẹbítẹbí ni kò máa lọ ọmọ rẹ kọ́kọ́ ẹni bá ti gbàgbọ́ fún alẹ́ Yorùbá ọmọ rẹ bí wọ́n rí gidi kalẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀lò jẹ́wọ́ gidi ìyá ìyàwó ẹ̀gbọ́n ìgbéyàwó gidi fẹ́kọ́ bí ìyọkọ̀ ìjọkọ̀ bí ìrẹ̀lẹ̀ bí wọ́n gidi
àwọn ẹ̀ máa lọ ní ó máa lọ kì í ṣe tírẹ̀tì làwọn ẹ̀ máa lọ ní tó bá wọ̀ tó máa rán ẹni iṣẹ́ lọ tọmọtọmọ máa rán ẹ̀kọ́ pírísìtì iná kan ní sọ ní kúkú lẹ̀ Yorùbá bàbá máa ṣe bẹ́ẹ̀ ó pọ̀ jù wọ́n ti gbàgbọ́dé fún alẹ́ Yorùbá ọdún 50 lọ́mọ àwọn wọn jọ lọ ní táwọn wọn lọ ní lọ́wọ́ àwọn tí wọ́n ń gbàgbọ́dé àwọn ọmọ ẹnì kan ní àwọn tó ń gbàgbọ́dé fún olórí tí wọ́n gbẹ̀yìn ọmọ ẹnì kan ní ọmọ tó wà nínú ẹ̀yẹ ó ayé tọmọtọmọ nìyẹn ọmọ tó wà ní ẹ̀yẹ ò lè bímọ mọ́ ọlọ́wọ́ ìjọba ti mú ìrẹ́jọ́ tó bá tó máa ṣe fún oníkẹ́ṣe fún àwọn ọmọ ẹ̀ tó kú kú ọ̀dọ̀ lọ́mọ ọmọ tó wà tó wà sílé ẹgbàpọ̀ ní wá wà kábìrì pa ọmọ ní wá wà àwọn afọ́lẹ̀ Yorùbá mọ̀ o tó máa kú ní Yorùbá wù sí lórúkọ tèmi tó bá lọ owó mi àti ìpẹ̀jẹ̀ òkú fẹ́ pẹ́ ṣá owó mi ṣe ń sọ̀rọ̀ yẹn kí nǹkan ṣe ní òkú fẹ́ pàkó tó gbé kalẹ̀ ṣá ìṣúwù yìí lórúkọ mi owó ti gbé sí mi lórí ọ̀rọ̀ Yorùbá mo ti ní èsì mo ò lóògùn mo ò lówó mo ò lóògùn mo ò ní ìkan mo ò ní ọ̀kan bí wọ́n fẹ́ mi ẹnu mi yìí ìtí máa yẹ yín dé ti yá padà jẹ ní mo tó bá ti mú nígbà wo nígbà tó bá yọ Fúlàní mo tó bá bí lọ́mọ ẹjọ́ ń lọ ni ẹ lè má lọ Kòtòǹgòrá o ẹ lè lọ Kánò o ẹ lè lọ Kàdúná o ẹ lè ṣùgbọ́n mo mọ̀ pé máa tẹ̀ lọ sá ẹ lọ